Ẹ kúrọ̀lẹ́ bàbá wa. Ẹ kúrọ̀lẹ́ o. Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Ayétúndé. Yes. Orúkọ tèmi ni Akọ́láwọlé Akéwìgbayì. Akọ́láwọlé Akéwìgbayì. Ṣọ́mọ Yorùbá àtàtà ni? Ojúlówó ọmọ Yorùbá ni mí. Ọmọ bíbí ìlú òní? Ọmọ bíbí Ọ̀yọ́ Aláàfin ni mí. Òjò pàṣẹkẹrẹ mọ́dé ọmọ àti. A ṣe ń rán ọmọ bíbí Ọ̀yọ́ tó báyìí lónìí. Ọ̀dà náà tó bá jẹ́ pé ọmọ Yorùbá àtàtà ni, ǹjẹ́ ẹ kàn lè bá mi fi èdè abínibí sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú kan láì ní lo èdè Gẹ̀ẹ́sì? Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí a ṣe ń bá a bọ̀ torí pé ẹni tó bá a lọ ló bá a kú. Mo sọ síwájú wípé orúkọ tèmi ni Akọ́láwọlé Akéwìgbayì tí mo jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀yọ́ Aláàfin. Mo lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìlú Fìdítì. Ẹ ṣé, ẹ má bínú pé mo gbà lẹ́nu yín báwọn, ṣùgbọ́n mo ní àwọn ìbéèrè kan nínú àpò mi níbí yìí. Mo wá wò pé ṣé ẹ láyà? Mo láyà. Lóòótọ́ bàbá? Bẹ́ẹ̀ni. Lóòótọ́? Bẹ́ẹ̀ni. Ọ̀dà tẹ́ ẹ bá láyà, ẹ mú ọ̀kan nínú àwọn ìwé pélébé ọwọ́ mi yìí. Tó kíní tó kéjì. Orúkọ mìíràn wo ni Yorùbá ń pe Abísógun? Bẹ́ẹ̀ni. Orúkọ mìíràn tí Yorùbá ń pe Abísógun? Bẹ́ẹ̀ni. Ó ní jagunjagun. Kí lẹ pè é? Jagunjagun. Bàbá ní pé jagunjagun ni orúkọ míì tí wọ́n ń pe Abísógun. Ẹ̀yin aráalé, tó bá jẹ́ pé wọ́n gbà á, ẹ bá wa tẹ̀ ẹ́ sábẹ́ fọ́nrán yìí. Tó bá jẹ́ pé wọn ò gbà á, ẹ bá wa tẹ̀ sí abẹ́ fọ́nrán yìí. Orúkọ tèmi ni Ayétúndé ọmọ Àyéwùmí. A ti rí i pé àṣà Yorùbá àti èdè Yorùbá ó ti ń dì méèrí, tí ń dàkọ̀tì. Àwọn nǹkan kan ń bẹ tó yẹ ká mọ̀ tí a mọ̀ mọ́. Bẹ́ẹ̀ àwọn ọmọdé ìsìn àdáwọn nǹkan yìí mọ̀ mọ́, ni ló jẹ́ ká gbé ètò yìí jáde. Ẹ ṣé, a dúpẹ́ o. Yes, ẹ ṣé.